káàsán ní gbogbo ẹ̀yin wa pátá orí ètò yìí ètò aláwọ̀ ẹ̀jẹ̀ àjọ wọn àpéjọ àwọn Yorùbá ní gígún ni ó máa ń gún ta ló pe gún mi wá ta ni ò pe gún mi wá ẹ̀wọ̀n ajígini òun sọ wípé àwọn ò pe gún mi wọ́n ní gún mi wá ní gẹ́gẹ́ bí mùsùlùmí àgbáyé táwọn sì fẹ́ ṣe nǹkan wọ́n lòun fúnra rẹ̀ ló tọ ikọ̀ létí wá sí ọ̀dọ̀ àwọn nígbà tá a dẹ̀ tún máa rí bàbá tó tún sọ̀rọ̀ yìí bàbá tún ní pẹ́pẹ́sẹ́ ń kọ́ o wọ́n ní àwọn làwọn gbé gún mi wá wọ́n ní under Islamic scholar làwọn fi gbé gún mi wá àwọn invite ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí tó ní ẹ̀tọ́ sí àárín àwọn ló ṣe wá wọ́n wá tún sọ gbogbo quality tí Gumi ní gbogbo qualities pátápátá tó ní tí wọ́n fi kojẹ tí wọ́n fi fọ́ fún táwọn fi gbé wá wọ́n ní bákan náà ni àwọn fẹ́ béèrè lọ́wọ́ Gumi ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ tó fi ń jókòó pọ̀ mọ́ àwọn agbéni pé kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ wọ́n níyẹn náà làwọn pè wá fún torí pé ó dẹ̀ ní àwọn ẹ̀kọ́ kódà ó tún jẹ́ ológun bàbá ẹ̀ náà èèyàn rẹ̀ ni wọ́n ṣàfihàn wa ní gbogbo quality ẹ̀yin náà máa gbọ́ gbogbo quality yẹn nísìnyí ní ẹnu wọn ó yẹ wá lọ gbọ́ gbogbo quality lẹ́nu wọn tí wọ́n fi gbé Gumi wá ó ti yá. wíwá tí Gumi wá kò sí ọkọ̀ Gumi nínú invitation ẹni mo fẹ́ fi hàn èèyàn yìí kò sí ọkọ̀ Dr. Ahmed Abubakar Gumi he was not invited specially so eléyìí tó ṣe pé èyí ṣe bá gbé Gumi wá sí ilẹ̀ Yorùbá àdínáyìn Gumi ní ẹ̀tọ́ tó ní lábẹ́ òfin constitution Nàìjíríà òun ni ẹ fi rí Gumi ń bẹ̀ nítorí pé ìpàdé tí wọ́n pè yìí wọ́n ní wọ́n pe ìpàdé gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yíbò ìpàdé yìí rọ́bìtà mọ̀ sí torí pé ẹ tó jẹ́ president general àwọn tí gbogbo wọn bẹ lábẹ́ rẹ̀ fẹ́ẹ́ pé mùdírù mọ́kàsì tí gbogbo yín pariwo pẹ́ ń gbìjà yìí bẹ́ẹ̀ láwọn là ń fi conference yìí takò mùdírù mọ́kàsì gẹ́gẹ́ wọ́n bẹ lábẹ́ Sheikh Jamiu Kewulere Bello president general ni. ìpàdé yìí Gumi was not specially invited to the conference. Gumi came to the conference as one of the northerner scholars. àwọn ta ni wọ́n jọ wá tẹ́ẹ̀fì máa ríwo tẹ́ẹ̀fà dáadáa ni. àwọn alápẹ̀ Dr. Ahmed Gumi wá nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni kì í ṣe kèfèrí Ahmed Gumi ẹ̀kejì ń bẹ̀ yàtọ̀ sí pẹ̀kọ́ tó ní ó ní bíbí rẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí lórí gúnmẹ́rin Nàìjíríà yìí kò sí ẹni tó lè dìnnà bíbí rẹ̀ Ahmed Gumi torí pẹ́lẹ́pọ̀ ní bàbẹ́ onímọ̀ ní bàbẹ́ olùbẹ̀wọ̀ náà ní bàbẹ́ ó ṣe é ṣe káwọn èèyàn kan kí wọ́n má agree pẹ̀lú bàbẹ́ ibi tó dúró sí ṣùgbọ́n nǹkan tí gbogbo wa mọ̀ ní pé ọmọ oníbìníran ni ibi yòówù tí ò bá ti wá ọmọ oníbìníran ni ẹlẹ́ẹ̀kẹta tó wá ṣe ẹ̀wá jẹ́ kakambani òun ní pé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ni àti colonel ló wà ní Nàìjíríà yìí nígbà tí bàbá rẹ̀ kú òun ló resign níbi iṣẹ́ ogun doctor ní medical doctor ní Nigerian army ìgbà tí bàbá rẹ̀ kú ó dé resign torí pé òun ni àlééfà kan tó yẹ kó jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ ó wá kọjá sí ìlú Saudi láti lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn torí pé ìmọ̀ ẹ̀sìn ni bàbá rẹ̀ ló fi lo àlámọ̀rí ẹ̀ ó wá gboyè àkọ́kọ́ tá a mọ̀ sí BA létò Islam ó gboyè kejì náà nínú sharia àti usuludin ó gboyè kẹta tó fi wá dẹni tí ó ní PhD ní usulul fiqh ó wá wálé ó wá jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ ta ló pe Dr. Ahmed Gumi wá àkójọpọ̀ concerned Yorùbá Muslim scholars ló pe wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ náà kódà mi ò ń ṣe ọmọ ẹgbẹ́ kékeré nínú àwọn gbòógì ẹgbẹ́ náà ni mo jẹ́ àwọn alápẹ̀ Dr. Ahmed Gumi wá nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni kì í ṣe kèfèrí ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ta tó pè wá òun náà ní nǹkan tí ó jẹ́ kẹ́yìn náà wá disturbed tó ṣe yín kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ kí lọ́rọ̀ náà a rí pé ó ń tọ àwọn ajínigbé lọ sínú igbó a rí pé ó ń gba ẹnu wọn sọ̀rọ̀ fún ìjọba ó sì sọ pé báyìí tẹ́ ṣe sọ̀rọ̀ wọn o báyìí ẹ mọ́ pa wọn o ẹ mọ́ bọ́ǹbù wọn o ẹ bá wọn jíròrò bó ṣe ṣe yín kàyéfì ló ṣe àwọn náà kàyéfì àwọn àwọn òbí tó Dr. Ahmed Gumi àkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni onímọ̀ Islam ni ìmọ̀ alámọ̀rí ọmọ èdè ènìyàn nímọ̀ alẹ́ ayé onímọ̀ ni dókítọ̀ ni ní ọ̀nà méjì tẹ́ẹ̀dá ti ń gba dókítọ̀ láyé bí yóò gba dókítọ̀ ìmọ̀ ìlera èyí ó gba dókítọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí máa lera medical doctor ní Dr. Ahmed Gumi medical doctor ṣáú tó sì nímọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ìjìnlẹ̀ PhD ni eléjì àkọ́kọ́ nítorí ẹlẹ́ẹ̀kẹta tó wá ṣe ẹ̀wá jẹ́ kakambani òun ní pé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ni àti colonel ló wà ní Nàìjíríà yìí nígbà tí bàbá rẹ̀ kú òun ló resign níbi iṣẹ́ ogun doctor ní medical doctor ní Nigerian army ìgbà tí bàbá rẹ̀ kú ó dé resign torí pé òun ni àlééfà kan tó yẹ kó jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ ó wá kọjá sí ìlú Saudi láti lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn torí pé ìmọ̀ ẹ̀sìn ni bàbá rẹ̀ ló fi lo àlámọ̀rí ẹ̀ ó wá gboyè àkọ́kọ́ tá a mọ̀ sí BA létò Islam ó gboyè kejì náà nínú sharia àti usuludin ó gboyè kẹta tó fi wá dẹni tí ó ní PhD ní usulul fiqh ó wá wálé ó wá jókòó sórí ìtẹ́ bàbẹ́ military elite ní èèyàn ní kọjá ní Nigerian military
kó má wà well trained and disciplined. Ẹ̀kẹta ń bẹ̀ òun wá ní pé PhD ni àkọ́kọ́ nílé. So àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa àwọn kidnappers ó jẹ́ nǹkan tí ó wọ́rí wa ibi kí ló ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó ní tó yìí báwo ló ṣe ní irú dúró yìí. Eléyìí náà tó ṣe wá ń kàyéfì ibi tó lè tọ́ mo níbi nìyẹn tó ń gbẹnu kidnappers sọ̀rọ̀ eléyìí tó jẹ́ gómi. Then èyí tó wá jẹ́ kakambari ibẹ̀ ní pé nínú àwọn gbòógì àfà nílẹ̀ àríwá ni látara akú bàbá ẹ̀ tó jókòó sí. Àwọn wípé ẹ jẹ́ ká pè é ká tẹ́tí gbọ́ kí ló dé tó fi wa irú sọ́wọ́. Bóyá ọ̀pọ̀rọ̀ nínú àwọn èèyàn wò látòkèrè gẹ́gẹ́ bí gbogbo àwọn tó ń gbé ṣépè ẹ jẹ́ ká wá sí ẹ̀pẹ́ wá àwọn tó sì wà ní jókòó náà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n pòfẹ́sọ̀ wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n wà ní jókòó. Àwọn àfà tó jẹ́ kí wọ́n dángájíá ju Dr. Ahmed Gumi lọ pẹ̀lú PhD ẹ̀ àwọn tó jẹ́ PhD láti bí náà àwọn náà wà ń bẹ̀ àtàwọn èèyàn jàǹkàjàǹkà tó bá jẹ́ pé wá ó sọ̀sọ̀kúsọ̀ àbó gbé nǹkan tí òye ó gbé kalẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ sì tiwa bó ṣe máa ń operate torí pé ẹ̀sìn tiwa kì í ṣe ẹ̀sìn ìmùmú kò dẹ́ ń ṣe ẹ̀sìn aláìníláàkáì kò ń ṣe ẹ̀sìn máa wọná lọ kí yẹn sì máa wọná lọ ibẹ̀ làwọn èèyàn ó ti fún lábùkù ẹ̀ ni wọ́n ti bọ́ṣọ lára ẹ̀ ní òhò ni wọ́n ti strike naked intellectually àwọn èèyàn ó ti yọ ìpín ojú ẹ̀ wọ́n ó sì fi hàn ráì tó bá jẹ́ kó sọ̀sọ̀kúsọ̀ ni ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ipa àgbéwá ẹ̀yẹ wọn yí àwọn àfáà gidi tó ń gbajúmọ̀ lẹ̀ Yorùbá sì ni wọ́n wà ń bẹ̀ mufti ìwọ ò sí ń bẹ̀ mufti mọ̀láṣán kò sí bẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ Sheikh Waziru kì í ṣọmọ ẹgbẹ́ bákan náà ni Ajígini kò sí bẹ̀ gbogbo àwọn tẹ̀ ń pe orúkọ wọn yìí. Akọ̀wé wa àgbà òun ni Professor Abidin Ọláìyá onímọ̀ ìjìnlẹ̀ ni Professor ni àfáà wa tó jó lórí gbogbo wa pátápátá níjókòó náà òun ni Sheikh Isa Akindele Salahuddin ẹni rẹ̀ ni wọ́n olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ẹ lọ wádìí wọn kò sẹ́ni tó mọ̀ wọ́n pẹ̀lú jàgídíjàgan wọ́n sì kì í ṣọ̀tá ìjọba nínú wa níbẹ̀ òun là fún àwọn àgbà Sheikh Abdul Fattah Al-Thani olùbẹ̀rù Ọlọ́run làwọn èèyàn rẹ̀ làwọn náà ọ̀rẹ́ ìjọba yìí náà ni wọ́n nínú àwọn tó wà ń bẹ̀ òun ni bàbá wa Sheikh Rashid Mayeleke kan náà nínú wa òun ni Professor Isahak Laki Akitola oníjàngbara ni lórí ẹ̀tọ́ mùsùlùmí professor ni àwọn náà ṣe ti sọ pé terrorist ni wọ́n àfáà wa Sheikh Imran Eleha àwọn náà wà ń bẹ̀ nínú àwọn tá a jọ ń jókòó ni bàbá wa àfáà wa ní mọ́ṣáláṣí àríṣekọ́lá Sheikh Akuru àwọn náà wà ń bẹ̀ tó fi lórí àwọn àfáà wa Sheikh Dhikrullah Shafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹlòmíì tí mi ò rántí láti dárúkọ wọn báyìí ṣé gbogbo àwọn tí mo dárúkọ yìí ẹni àpọ́nlé ni wọn kì í ṣe àfáà onírìnkúrìn oníjẹkújẹ oníròkúrò wọn sì kì í ṣe ẹni tí ó bá ẹni ìdọ̀tí rìn tó bá jẹ́ pé ńgbà tí Ahmed Gumi dé ike ẹjẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ kí lórí tó fi wa irú sọ́wọ́ tó bá sọ̀sọ̀kúsọ ni àwọn èèyàn ò bá dá alákẹ́ wọn ò bá fi àbùkù tiẹ̀ kan ipe ọmọ káàárọ̀ òjíire ni wá ìran ọmọlúàbí ni wá bákan náà Yorùbá ni wá tí wọ́n sì ti sọ fún wa nípa tó kò lé pé rántí ọmọ ẹni tí ìwọ́n ń ṣe kò sí ẹ̀kọ́ Yorùbá tó ń tẹ̀ ń sọ̀rọ̀ ní táwa náà ní ilẹ̀ Yorùbá ni wọ́n bí wa sí ilẹ̀ Yorùbá ni wọ́n ti tọ́ wa kódà nínú wa arímọ́gàjì Ìbàdàn bẹ́ẹ̀ kódà nínú wa arí ọba àdún bẹ́ẹ̀ tí wọ́n lè mọ̀ nínú àṣà tó jẹ́ pé àwọn ò mọ̀ àfàṣà tí ò bá takùtọ̀ lọ́wọ́ àti tàbí Muhammad òun nìkan láti báyìí ṣe. mo rò pé ẹ̀yin náà ti gbọ́ gbogbo quality tí wọ́n fi gbé Gumi wá quality yẹn ṣe mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe conference ni láti jọ Gumi ṣẹ̀dé Nàìjíríà ni láti ibi tán ni ó ti lọ ṣe kínní ó ṣẹ̀dé Nàìjíríà nígbà tó wá dé mítì nìkan kọ́kọ́ máa ṣe yìí ni Gumi ṣẹ̀ mọ̀ pé àwọn ọmọ ìyá òun kọ́ wọ́n wà ní Yorùbá land ìyẹn ni Gumi ṣe wá Gumi wá ni wọ́n tún wá pè wá méjèèjì ṣá ni Gumi ṣà wá ní ọ̀rọ̀ kan ṣe rí èèyàn ọmọ ànábì Ádámọ̀ èmi ṣe rí nǹkan kan tó dẹ̀ ní lójú bí ọ̀dọ̀ Ọlọ́run ni pé Ọlọ́run ọba mi kì í ṣe ọba alábòsí kò dẹ̀ ń fi gbà kan bọ̀ kan nú ọba máa ṣe nìṣó dẹ̀ ni ó ń bọ̀ lọ́dọ̀ gbogbo kó wa pátápátá ẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ ó ń bọ̀ lọ́dọ̀ wa òun lọ́ba tó ti mọ̀ wá ó tó mọ̀ wá ó tún mọ̀ wá tó tún mọ̀ wá Ọlọ́run mọ̀ wá ju ara wa lọ ó wá ṣe àdéhùn kan wípé gbogbo wa pátápátá ó lóun lòun lọ́ba tó máa ṣèdájọ́ lórí ẹnì kankan wa ó wá ní iṣẹ́ ọwọ́ wa àti gbáàyà wa ó lóun lòun máa fi ṣèdájọ́ fẹ́ nìkankan wa Ọlọ́run ò dẹ̀ ní sọ̀rọ̀ kó lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń send audio sí mi gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní tẹ́ ń threatening oríṣiríṣi ni o oríṣiríṣi threatening tẹ́ ń ṣe gbogbo ẹ̀ máa ṣe ṣẹ́rí nǹkan tó dé èmi lójú ní pé ewé kan ò ní jábọ́ lára di kọ́lọ̀ máa mọ̀ sí bẹ́ẹ̀ ni òun ló mọ̀ wá ìjọ́ tẹ̀dá bá ti ń bọ̀ nílé ayé báyìí tó ti kí wọn pé ẹ kú ewu ọmọ ìjọ́ rẹ̀ ni ẹ̀dá ti gba lẹ́tà àjọ tó máa kú ṣé wá rí ikú tà ń sọ yìí ẹnìkan kò kí ń pààyàn Ọlọ́run ọba òun lọ́ba tó ń pààyàn tí ò bá tí ìwà tó àsìkò ẹ̀dá kankan ò lè pa Ọlọ́run ọba òun náà lọ ṣe ní kọ́lọ̀ máa mú wa kó má wàá fà wá fún gbogbo múnimúni pátápátá àbọ̀dọ̀ mi ò yẹ yín nísìnyí ṣé rí ẹ̀yin ọmọ ànábì Ádámọ̀ ara yín kò tọ̀rọ̀ Ọlọ́run ọba mi náà sì mọ̀ para yín kò tọ̀rọ̀ Ọlọ́run ò fẹ́ràn ẹ̀yin ọmọ ànábì Ádámọ̀ ẹ̀dẹ̀ fóòtọ́ ìtànjẹ́dẹ́ fẹ́ kó máa tàn yín jẹ ṣé wá rí gbogbo wa àwa ń lọ wá agbára gbogbo alágbára nínú wa pátápátá ẹ bẹ̀rẹ̀ ẹ máa lò ó
ẹ̀yin ti gbàgbé ni pé ọlọ́run ọba mi òun lọ́ba alágbára tó fọwọ́ agbára gbà kan kúrò lọ́wọ́ alágbára ẹ̀yin ti gbàgbé ni pé ọlọ́run ọba lẹ̀ ń bá jórúkọ ẹnìkan ò ní lágbára títí kó lóun lágbára jọ ọlọ́run tó mọ́ lọ ṣùgbọ́n tọ́lọ́run ọba mi bá ṣe ń wẹ̀ dání rọ bóyá nítorí nǹkan kan ni ló ṣe ń wẹ̀ dání rọ bóyá nítorí nǹkan kan bóyá tó ń ṣe nǹkan kan torí kò ní ṣàdéhùn kó lóun ò ní múṣẹ gbogbo àwọn ẹ̀yin tẹ̀ǹtà àwọn tẹ̀ǹpẹ̀ yìí pé ẹ̀wọ̀n mọ́ lọ́run wọn ṣe bá kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n ó wà ní Al-Kùránì ọlọ́run tó ń bá bọ́ pékeré báyìí pín sí tó jẹ́ òun ọlọ́run ọba nínú ẹ̀mí wọn ọlọ́run lóhun ò ní fi dùn wọ́n kábìlì tàṣẹ tó wá ń kírun wákàtí márùn-ún tó ń gbàwẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ àwọn tó jẹ́ pé ìdí nǹkan tọ́lọ́run ò fẹ́ ó sì ń ṣe bó ṣe ń ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́ ló tún ṣe nǹkan tọ́lọ́run fẹ́ ṣùgbọ́n náà wọn bó ṣe máa wéyẹ̀ síra wọn ọlọ́run á máa wá wò pé bóyá bóyá ó sì lè yí padà bóyá ó sì lè yí padà á máa wá wẹ̀ dání ran ṣùgbọ́n ọjọ́ tó oṣù ìyá ẹ̀já oṣù ìyá ẹ̀ ìjọ tó bá kún àkúwọ́ sílẹ̀ ìjọ ìrìn ọlọ́run ọba mi máa lóhun dé ṣẹwárí ìjọ tọ́lọ́run bá lóhun dé yẹn kò sí bàbá ńlákùnjà láyà ẹni tó máa ní kò dé mọ́ ìjọ tọ́lọ́run bá lóhun dé kò sẹ́ni nínú wa tó máa sọ pé kò dé mọ́ torí ẹ̀ ló ṣe máa ń wẹ̀ dání ran ọba mi àsọpọ́lọ́ ń kú sùúrù torí ẹ máa wọ ẹlòmíì bá máa polúkúrú muṣu a máa ṣe bí ìgbà tó jẹ́ pé òun ló ṣẹ̀dá ayé yìí bí ìgbà tó jẹ́ pé òun ló bí ilé ayé yìí ọlọ́run ọba mi á máa wá wò ní òun ṣùgbọ́n ọjọ́ tọ́lọ́run bá lóhun dé àní kò sí bàbá ńlá ẹni tó máa ní kò dé mọ́ tẹ́ bá ti wá rí ẹni tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní orí fọ́nrán ó wà fún oníkálukú láti sọ̀rọ̀ ní tẹ́ ẹ bá fẹ́ ká dá sí ẹ má gbé wá tẹ́ bá gbé wá táwọn èèyàn bá dá sí ẹ̀yin náà ní ẹ̀tọ́ ti yín èmi náà lẹ́tọ̀ọ́ tèmi láti dá sí èwo ni mọ̀rú ẹjọ́ kí ló ń bẹ nígbó tó ń dún mọ̀rú tó bá fẹ́ panijẹ ní kó panijẹ tí ò bá sì ní panijẹ ní kó yé dún mọ̀rú mọ́ kó yé dún mọ̀rú mọ́ ẹ wá ń pè oríṣiríṣi kí ni wàhálà kí ni pírọ́blẹ́mù nǹkan sọ fún mi òun sọ fún mi ni ọlọ́run nífẹ̀ẹ́ mi ni kí n ṣe gbá ṣọ́rọ̀ mi ti yé yín mo ní ẹ la ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ti yé mi yẹn la ọ̀rọ̀ mọ́lẹ̀ ṣe ewé ogun lẹ fẹ́ràn wá ni àbáṣà sí àbẹ́wò ọlọ́run ló ní gbogbo ẹ̀ níkàwọ́ gbogbo ohun tẹ́ẹ̀dá bá ṣe tó bá bọ́ sí ọlọ́run ẹnìkan ò lè pẹ́ nìkan ẹnìkan ò sì lè fẹ́ nìkan ṣe nǹkan kan ẹ lè gbìyànjú ni ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ni tọ́lọ́run ò bá fẹ́ kò sí ní tẹ́ lè ṣe ẹ jẹ́ àbẹ̀rù ọlọ́run gbogbo ohun tẹ́ẹ̀ bá fẹ́ ṣe ẹ dájú ò bá dẹ̀ bẹ̀rù ọlọ́run á bẹ̀rù níbi tó fi sí ẹ̀yin kan ti wà tẹ́ ti sọ pé ilé ayé sẹ́ ṣùgbọ́n ọlọ́run ti dá ayé ó ti gbélé ayé lé yín lọ́wọ́ ẹ máa lò ó tó ti kọ́ ni ọlọ́run náà ti sọ ó ní kó sọ fún yín ni ẹni tó bá fẹ́ gbà kó gbẹ̀ntì ò ní gbà kó má gbà ẹ máa lò ó ní ìṣó ṣùgbọ́n nǹkan tó dé mi lójú ni pé ẹnì kan ò ju sáyé kalẹ̀ fẹ́ fi jọ kò sẹ́ni tó máa ju sáyé bẹ́ẹ̀ dẹ̀ ni ọlọ́run ní ọbẹ̀ ẹ̀san lòun òun máa gbẹ̀san láti wọn kìíní ṣé dé ìran keje ni ẹ̀yin ọlọ́run lọ́bẹ̀ ẹ̀san ni wọ́n jẹ́ ká máa ṣe ẹja yé àwọn ọmọ yín máa yé ẹja yé ẹlú ìgbà àwọn ọmọ yín ẹlú pọ̀ mọ́gbà ẹ pa òkùrọ̀ lójúgun anybody ẹ pa òkùrọ̀ lójúgun everybody ẹ pa òkùrọ̀ ṣùgbọ́n mímọ̀ wípé nínú èpè nínú àdúrà àwọn ọmọ yín àtàrà ọmọdé ọmọ yín wá fi kàn máa ránṣẹ́ sí yín níbẹ̀ ọlọ́run rà níyàn oníkálukú wa àníyàn tó níkálukú fi ṣe nǹkan ọlọ́run ti rí àwọn òbí sọ pé nítorí nǹkan kan ni ẹ ti sọ nítorí nǹkan tẹ́ ṣe gbé wá ọlọ́run rà níyàn yín bó bá jẹ́ bẹ́ẹ̀ ni tí ò bá tún wá rí bẹ́ẹ̀ ní ó tún rà níyàn yín ṣé wá rí àníyàn oníkálukú wa ọlọ́run máa fi ṣèdájọ́ fún kó wá wa lórí gbogbo ohun tá a bá gbélé ayé ṣe ni a fi ṣèdájọ́ fún wa torí ohun tó sọ náà nìyẹn má níyàn wa àti ṣe ọwọ́ wa lòun máa fi ṣèdájọ́ fún wa ẹ jẹ́ kí gbogbo a máa ṣe nìṣó ọlọ́run bọ̀ lọ́dọ̀ ẹni tó mọ̀ ọlọ́run sì ń bọ̀ lọ́dọ̀ ẹni tí ò tún dàmọ̀ bákan náà ẹ bá ní ohun tẹ́ ṣe gbégún wá kò sẹ́ni tó béèrè explanation ṣùgbọ́n tó ń ní òṣèṣẹ́ rí pé ẹ̀yin ọmọ ìyá àwọn ẹ wà nílẹ̀ Yorùbá gbogbo quality tẹ kàkalẹ̀ yìí ẹ rí lára àwọn tẹ́ ẹ kó jọ ẹ rí ẹ wá ní èyí tó jẹ́ kókó bẹ̀ ní pé ológun ni dókítà ní níbi ológun yìí tó jẹ́ kókó bẹ̀ kókó inú ìwé ìròyìn gangan àní tẹ́ ẹ bá ti ń ta kẹ́ ẹ máa tọ̀ tẹ́ ẹ bá tọ̀ á dẹrun nídìí bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ̀ fi pamọ́ ọlọ́run ọba mi mọ̀ wà bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ wá ẹ máa fi pamọ́ nìṣó ọba tó mọ̀ ọ́ tún wá kúkú tún gbà tó bá tásìkò mò ń bọ̀ wọ́n láwọn mi òkun yálógún ọdún ìlàyé bàbá lókè bẹ́ẹ̀ ni ẹ máa ṣe nìṣó ó ń bọ̀ lọ́dọ̀ ẹni tí ò mọ̀ ń bọ̀ lọ́dọ̀ ẹni tí ò mọ̀ ṣùgbọ́n gbogbo wa pátá ẹ ṣe èrè kó dára ẹ ṣe èrè kó dára o ẹni ayé kan kó ṣe èrè bèmí bá tán kò sẹ́ni tí ò mọ̀ o kọ́lá ló máa kú o bèmí bá tán gbogbo ẹ̀yin tẹ́ mi pé ṣẹ́ ẹ máa ṣe àmọ́ iye tẹ́ ẹ bá lè rù ní kẹ́ ṣẹ́ rọ́lọ́run ìṣọ̀lá ọba alábòsí gbogbo àrà tẹ́ bá mọ̀ dá ẹ máa da ẹ dá nìṣó ẹ gbọ́dọ̀ mi tẹ́ fi sí ẹni tẹ́mi tí wọ́n yà níṣẹ́ kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run láháùlà ni wàlá quwwata illa billahi aliyyil azim ìgbàgbọ́ oníkálukú òun ló máa mú oníkálukú lára dá torí nǹkan báyìí ni kò ṣe tí ò tọrọ mọ́ àwọn èèyàn á máa wá bẹ̀rù wọn á máa fi sẹ́yìn wọn á máa bẹ̀rù ẹ máa wá kúlẹ̀ fún kọ́kọ́ ẹ máa lé gbogbo àwọn tó fẹ́ sòótọ́ ẹ máa lé wọn sẹ́yìn ẹ wá sọ̀rọ̀ ayé dọ́lọ́run sórí ilẹ̀ alààyè ẹ̀yin nìyẹn ọlọ́run nìyẹn ó wá wá bọ́lọ́run tó bá fi sí ẹni tẹ́ ẹ bá sàsí tó bá mu ọlọ́run ló sọ bóyá òun náà ọlọ́run fẹ́ fi ọlọ́run ní nǹkan tó fẹ́ fi ṣe ni ẹni tẹ́ bá dẹ̀ halẹ̀ mọ́ pé ẹ fẹ́ pa ẹ̀rí bí tán nǹkan tó máa ń dùn mí ni pé bẹ́ẹ̀ bá pààyàn ẹ lè jí ẹ bá pààyàn ẹ lè sọ nǹkan ní ẹ̀dí tí bẹ́ẹ̀ bá pààyàn ẹ lè jẹ́ ẹ lè yọjú kan pẹ́ yìí lẹ pa èyí tó bá yọjú pòun tẹ̀ ló ń pa ẹ jẹ́ kan yọjú náà kò sí ohun tẹ́ ẹ̀kú lè ṣe ṣèbọ́wọ́ yìí náà ni owó yìí náà ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó yìí náà ni òburú kí gbogbo wa máa ṣe nìṣó ẹ̀bọ́ lọ́hùn bẹ̀ ire gbàgbà ire kàbí.